ESO AJARA. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín o. Ọ̀rọ̀ wo? Ọ̀hún pé kó tó mú mi pé àgbàlagbà ló wù mí pé mo fẹ́ fi ṣáde orí mi ni mo ṣe fẹ́ yín o. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ mọ̀ pọ́kàn mi máa balẹ̀ ẹnu ilé yín ni mo ṣe fàgbàlagbà. Bẹ́ẹ̀ni. Àmọ́ nǹkan tó wá ń yà mí lẹ́nu ni wípé láti ìgbà tí mo ti fẹ́ yín mo rí pé bọ́dọ̀ ń ṣe ṣeré wọn bá díẹ̀ fún yín tẹ̀ wá òkè níwọ̀n bá ti yín táṣírí yín ò tú tá à ń jẹun. Mo wá rí pé kò sẹ́bí yín kankan tó wá yín wá fún nǹkan rí kẹ́ ẹ ṣe fún. Ẹ wọjọ́ sí tí àbúrò yín kan wá tó ní nǹkan ṣe ọmọ òun lẹ́sẹ̀ bó ṣe ti ń pè mí lórí fóònù tó ti ń bá mi sọ̀rọ̀ lẹ́tí ń sáré pariwo mọ́ mi pé fẹ́rẹ́ nìyẹn nínú ilé ń bí. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ pé mi lè máa fi kíní ìsọ lẹ́nu. Mo dẹ̀ fẹ́ jókòó síbi ìjókòó ayọ̀ náà ló mú mi fàgbàlagbà bíi ti yín. Mi fẹ́ kéèyàn kó dà mí láàmú, mi fẹ́ kẹ́bí kan dà mí láàmú. Kò tí gbé iṣẹ́ tẹ́yìn tó ń ṣe yìí ṣé mi ní rògùn lọ́wọ́ wọn ẹbí ṣáà ní sọ pé mi mò ń kọ́ yín. Kí ló lè fà tẹ́ fi ń ṣe gbogbo nǹkan báyìí? Pé fi wọ́n lẹ̀, èmi ni mo ní àwọn ẹbí mi, mo mọ̀ wọ́n jura wọn lọ. Mi ò ti torí tiwọn lówó. Ìtorí ìyàwó tí mo fẹ́ kó lọ́hùn fún wa lọ́mọ, èmi, me and my family ni lọ́rọ̀ tèmi. Fi wọ́n lẹ̀ mí ní time pẹ̀lú wọn rárá. Káwọn náà lọ ṣiṣẹ́ kí wọ́n lówó. Mi ò ti torí tiwọn lówó. Torí ìyàwó àtọmọ mi àtàrà mi kí n enjoy ara mi ni lọ́lọ́run ṣe fún mi lówó. Ọ̀ ní bá yín mọ̀ bẹ́ẹ̀ o. Ọ̀ ní bá yín mọ̀ bẹ́ẹ̀ o. Má ṣe ń jẹ́ wọn kankan èèyàn kankan nu wọn tó bá wá ìjọ ẹ má bá mi ṣoore fún ẹ má tẹ máa fún ọ ní nǹkan púpọ̀ tí ẹ pọ̀ ẹ nígbà èmi náà fi ẹ̀pù ẹ má yẹ kó sọ èmi lẹ́nu. Ọ̀rọ̀ yẹn ń gbé mi nínú bọ̀ bá ṣe jọ ń rìn bọ̀ gba mi nípa adéwájú lẹ́yìn sí mi fi wò pé ká sọ̀rọ̀ yẹn ká tó wọlé. Ọ̀rọ̀ yẹn ń gbé mi nínú ẹ jọ ẹ change torí títí mi ni kò sí nítorí nǹkan kan mi. Wọn ò lè ṣílé ẹ kan èmi mo mọ bẹ́ẹ̀ nìkan bá lóun á ṣílé ẹ wọ́n dá mi dá wọn. Ṣé kò tẹ́ máa sọ nìyẹn? Bẹ́ẹ̀ ni gbàgbé gbogbo wọn yẹn. Àwọn bá yín sọ ẹ̀ lè bọ̀ ẹ má jẹ́ káwọn ẹbí yín sílé mi o ọmọ kékeré ara ni ìdèmí o ṣe nǹkan kan fún ẹ. kò sí wàhálà mo ti gbọ́ yín. ilé ẹ̀jẹ̀ ká wọlé tiwa lórí torí wọn yọ. wọ́n gbó sáà ẹ kò bọ́ síbi. wọ́n bí orí wọn ò gbọ́dọ̀ má sọ ohun tó o ṣe ti bí mi nínú sí ọ. Mo ní mo fẹ́ jáde yìí o ọ̀kadà mo fẹ́ gùn mo sì lọ́kọ̀ àmọ́ kọ́kọ́ yìí ṣe rí inú mi ọdún sí ọdọ̀tí ni wọ́n dọ̀tí lẹ́yìn ọwọ́ àgbéga ọ̀fọ̀ inú ọ̀fọ̀ ẹ̀ kódà ọ̀fọ̀ yìí ni dégbé tí n bá fẹ́ yín ṣe báyìí kí mo rí yín ni ó sì tún lè ṣe. ọ̀fẹ́ kọ̀kadà ni wọ́n wọ́n kí mo sì lọ́kọ̀ bá mi gbogbo ṣé o sì. ẹ̀gbọ́n mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bá lórí ṣe ẹ pẹ̀lẹ́ jẹ́ pé dókítà ẹ pẹ̀lẹ́. hello doctor ibo lẹ́wà ẹ má pẹ́ ẹgbọ́n mi bí sókè wọ́n bí sísàlẹ̀ wọ́n bí sókè wọ́n bí sísàlẹ̀ wọ́n bí sókè wọ́n bí sísàlẹ̀ wọ́n bí sókè wọ́n bí sísàlẹ̀ ẹ tètè má bọ̀ ẹ tètè má bọ̀ ẹ tètè má bọ̀ ẹ jọ ẹ tètè má bọ̀ ẹgbọ́n mi ẹ pẹ̀lẹ́ ẹgbọ́n mi pẹ̀lẹ́ ẹgbọ́n mi fine ẹgbọ́n mi kú ìyá lékè ìsẹ̀yìn ló máa mọ̀ ìwọ gbẹ̀gbọ́n tèmi ó wá dá báyàwó lọ ẹ̀gbọ́n tèmi kú àbí wàá mọ̀ wípé ògùn wà mọ́mọ́ kò lóògùn dé o kọ́ ọ̀nà mọ̀ kò ń gbẹ́ lórí tèmi báyìí ògùn dé ògùn ń gún mi ìyá lékè máa múra mi lé o máa múra mi lé àwọn tó rẹ̀mọ rẹ̀ dáwọ́ o lè lè ìyá lékè àlùkò tó rẹ̀mọ rẹ̀ lóṣù owó ti kú wàhálà dé. ESO AJARA. ESO AJARA. Òní wọ́n ti kọ́ ọgbẹ́ mọ́tà lọ.
nígbà tí ilé fámìlì bàjẹ́ tá a débi tá a náà fẹ́ wá gbọ́ ká lọ fi tún ilé ká fi tún lè jẹ obìnrin ló ní ẹ̀gbọ́n mi ò sí lé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi wà nù ilé o ẹ̀gbọ́n mi wà nù ilé lọ́jọ́ yẹn ó tilẹ̀kùn mọ́ ó ní kò sí kò tọ́jọ́ kò tóṣù olórí ẹbí ẹ máa gbọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọmọ mi fẹsẹ̀ gé o 5,000 àpò márùn lásán àpò márùn lásán. aṣọ ọba gbèsè fi ilẹ̀ jẹ́ ń bá a fà ṣó tiẹ̀ ìwọ ṣe báyìí kọ́mọ́ 5,000 naira owó àti fún títẹ̀sẹ̀ ọmọ ìfidá yẹ̀yìn o mọ̀ pẹ́sọ̀ máa ń dún àbí ó máa ń ké. ẹ wo mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Ọlọ́run tó fi dé mi àti mo fi bẹ̀ yín nígbà tí ẹ wá ro títèmi rárá ẹrù tọmọ kan ṣoṣo tí mo bí fún yín ẹjọ ẹ ṣàánú mi ẹ má lè mi síta kó síbi tí mo fẹ́ lọ ní o bá jẹ́ mo níbi tí mo fẹ́ lọ kó sí rárá ẹrù tọmọ tí mo bí fún yín ẹjọ. wàláì ó kàn kí gbàgbọ́ sí yín o ṣé ìgbé tó kí yẹn ó ṣe máa wá sùn pé à. ẹ má lè mi àti mọ́ mi dáadáa ẹjọ àníṣe bí ẹ mọ ẹgbọ́n nǹkan tó mọ yìí sọ. wọ́n má dàsí ó rí yẹn gbà yẹn ó sọ fún àbí wà á kéde Àbújá wà á kéde Tógò. ó mọ̀ pé o ní màmá kan òyìnbó ìwọ ò sí ń bí gbà tí ìyá ẹ tó jẹ́ pé tá a bá ti débi tá a wá tí mo wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kò ìyá ẹ máa tilẹ̀kùn mọ́ ìyá ó máa tilẹ̀kùn mọ́ bọ̀dá mi gbà ẹni kò ní jẹ́ ká rójú ẹ̀. ó yá ṣó wá kí báyìí wo gbogbo àyíká yìí dáadáa wò dáadáa bó o ṣe wà yìí kó wọ́pọ̀ ọmọ mọ́tò yìí ní kọ̀ọ̀kan gbà pé o ò ní pè mọ́ ń bẹ́ ara ṣó ọmọ kẹ́ mo mọ̀ kọ́ gbóná mo mọ̀ kí wọ́n ló pẹ́ pé wọ́n á tọ́jú ogún yìí ṣó ọmọ kẹ́ gbogbo bíi aṣọ ọba gbèsè bó ṣe ń bẹ fún wàhálà ṣọmọ kì í ṣe mo kàn kẹkẹ báyìí mò ń wú ẹ ṣọmọ kàṣíkọ kò tí ì dùn mo fẹ́ kó parí kó ní wàá mọ̀ kò lórí ẹbí tí wọ́n pé kó gbàdùn mo mọ̀ kó gbọ́dọ̀ o tó bó wá gbìyànjú láti gbọ́wọ́ kọ́wọ́ kan wàá mọ̀ kó gùrè sórí wàá mọ̀ kó gùrè sọ́wọ́n mi látò kéde rẹ̀ ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó gbé ẹ̀rù ẹ̀ báyìí kó bá ọ̀nà owó rówó. wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ ọjọ́ níbi tó wá gbé ó yá gbé ó yá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀gbẹ̀ tó bá dìbò ní máa nù ẹ̀ lóòka ṣọ́bọ̀ tó bá dìbò máa nà ló ka ó yá gbé ó mọ tó ṣẹlẹ̀ báyìí. ẹ wo ṣe ayé mọ́tò méjèèjì ó tiẹ̀ ti dá. ẹ má ṣe báyìí fún mi èmi ò máa fi ẹ má ṣe báyìí fún mi ẹ̀yin aládùúgbò ẹ bọ́ síta ẹ má ṣe báyìí fún mi mo fọ́ lọ́wọ́ bẹ̀ yìí mo fọ́ lọ́wọ́ bẹ̀ yìí. orí àyùbá farabalẹ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú ẹ má ṣe báyìí fún mi. a ò lè ta mọ́tò yìí tó ti yẹ àyè a máa ta a máa fi ṣojú yẹ ká ṣe ní tí o ráyè lóde tí o ráyè lóde ó tiẹ̀. Kí kọ́sà nu ẹ̀ kọ́sà nu ẹ̀ máa bá lọ ó yẹ kó ní ọgbẹ́ ìwé kó máa lọ. ó yá olórí ẹbí n ò fẹ́ gbọ́ ọ̀kan níbi tá a bá dé. ó yá kó máa lọ wo ó yá tẹ̀lé yẹ. má ṣe báyìí fún wa tẹ̀lé yẹ. ẹ ṣe lórí ọlọ́run. Ìyá mi máa wá sọ pé ṣe bẹ́ẹ̀ mọ̀. Ìfọlọ́jọ́ ẹwọ́ ìwọ lọ́rùn. Ó máa ṣe ọlọ́jọ́ wọn jẹ́wọ́ lọ́rùn. Sista Bímbọ́, mo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìlà púpọ̀ látọ̀dọ̀ àwọn fámìlì ọkùnrin. Ọlọ́run ṣáájú kárí àwọn ọlọ́run. Ẹni tá a bá lè lò, ọmọ náà la máa ń fà sí. ṣé o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wá fi sùúrù o. Ọ̀tọ̀ sí kọ́kọ́ dùn mí jù láyé mi pé mímí àtọkọ mi ṣe jìyà bò. Mo ṣe kọ́kọ́ mi ìjàta ìjìyà tó fi bá dé. Tóbi nìkan tó ní ló fi rí wọn bàbọ̀ tó ní yẹn. Tó wá dé pé ọkọ mi fún ìṣòro ètò tó lọ́wọ́ ṣé wàá ní kí n jáde. Èmi fún àwọn lọ́nà lọ́wọ́. Ó ń sábà mi bu ọmọ kan ṣe tí mo lè fún ọ lọ́wọ́. Sí o mọ̀ pé Ọlọ́run á ṣe ètò ìdá fún mi lágbára Ọlọ́run Ọlọ́run á dẹ̀ jọ wọ́n lójú ọmọ kan ṣo tí mo fi fún wọn náà bá mi wò ó á dúró àdìgbà fún mi ẹ bá mi pàdé orin ẹ bá mi pàdé mi máa lọ. Akọni. Ló ṣe inú mi.
kí lẹ jẹ wọn kí ló ṣe. mi mọ kó tí mo jẹ. kí lẹ mú. mi mú nǹkan kó. ṣé ẹ jẹ mú nǹkan bàtẹ lọ sí mi. mọ́mí inú mi ni. ẹ dìde. ẹ jẹ́ wá nǹkan mi sí. ẹ dìde. inú mi ni. ẹ jọ. ṣé ní bàbá ní àtàlówó aládùúgbò ọkùnrin ẹ jọ. ESO AJARA. ESO AJARA. Sorry. Bàbá kò sùkúrú ìbẹ̀sẹ̀ ọ̀pọ̀ ara. Kò sàn kọ̀ọ̀kan. Láì. Grandma. Fọkàn balẹ̀ kí ló ṣe. Grandma, bàtà òsì jẹ́ létí. Kò sí àwọn critical gan. Tó bẹ̀rẹ̀ sáré bọ̀, ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ o, bọ̀ tí mo yẹ bẹ́ẹ̀ lé. Kọ́mọ ti balẹ̀. Ebi ṣe tí Alaba gbé ní sálẹ̀ kéékèèké àwọn ọmọkùnrin ẹ̀. Kò fún mi lówó kò fún grandma kọ́ fi jẹun. Kankan náà ní í ṣe wá. Gbọ́ngàn mọ condition mi. N lè parọ́. Kò sí kankan 200 naira tó wà lọ́wọ́ mi yìí. Màmá yìí oúnjẹ ni kí n lè farabalẹ̀. Ìsà jẹun lọ́la. Ọ̀rẹ́ mi, a máa sọ ní Yorùbá pé fèrè lẹ́fọ̀ lọ́hùn tí kò lájà nínú ara ẹ̀. Àti rí ènìyàn rẹ̀ jì. 200 naira yìí. Ó ṣe tún ẹni náà tó kó. Ó ti yẹ ọ̀rẹ́ mi, ó ṣe gan fún yẹ. Àwọn àṣírí àndẹ̀ máa bò. Lọ́la, apá ní sukùl, ó ṣe gan. Ó ṣe gan. Get it. We have 3 necessities of life. Show to you answer. So that necessities are the house we live in, the clothes we wear, the food we eat, oúnjẹ tá ń jẹ, àti ilé tá ń gbé. They are the necessities. They are the important things that need. Sir, shopping. So, what do you mean? We have to invest in life. This house, and the clothes we are wearing, and the models. And the food we eat. Oúnjẹ tá ń jẹ is one of the necessities. Junior àti senior àbí lékè tẹ̀lé mi. Bet. Bet kí ni mo ní kó tẹ̀lé mi àbí kí ni ìṣòro ẹ? Simple. Okay. Abasha. Tó tẹ̀ ilé tó ṣe senior tó lọ dé plaque àbí sórí. Hey ladies, don't worry. Shoot ye. Mo fọ́ o. Egbere wọn gan. Ṣé mo gbọ́dọ̀ ṣe ń sọ yẹn bí ti ẹ̀ báyìí? Kò tó pọ̀ mi gangan owó ti lékè. Ní ìbílẹ̀ lékele kúrò láàrin wa just like that báyìí. Mo ṣe náà. Mo ní pé kí wọ́n ṣe inú ojú ẹ̀ ló ń wo, sójú ẹ̀ ló ti kọ wà ní kí ni problem ẹ̀? Kí ló rí lára mọ̀ bọ́ yẹn? Ojú ẹ̀ ní sórí lékè. Tó dúdú wọ ẹ̀. Tó bá lè ẹ̀ ń tà lẹ́ẹ̀kan ṣo. Gbogbo ìwé tá a ka yà á kàkàkà náà àmọ̀ kankan fẹ̀. Ṣùgbọ́n tó bá lè ẹ̀ ń tà gangan. Everything máa plumb pa. Láì ṣe tíátà tó ń pọ̀ sí ọ̀rọ̀ ṣó bẹ́ẹ̀ pọ̀ ìwé sí ẹ lára yìí. Ó lè pọ̀ sí mi lára. Ṣé o pọ̀ ní? Ọmọ tí lọ wọ́lọ́wọ́. Ètò ìwà lọ sọ. Ó jẹ́ pé ọ̀pọ̀ kò sí ìyá, kò sí bàbá, kò sẹ́gbọ́n, kò sábò. Well, ó ṣe wọ́n náà ló ń ṣọlẹ̀. Wọ́lékè, mo fẹ́ kó o ní ìdánilójú wípé bí kò ṣe sí ẹnì kọ́kọ́ fún mi, màá dúró, màá ṣèyà, màá ṣe bàbá, màá ṣẹ̀gbọ́n, màá ṣàbúrò fún un. Ti gbọ́. Àjọjẹ kan ò dùn tẹ́nìkan ò bá ní. Àti pé ṣé afúnijẹ tó lè mọ̀gbà tí ibi ń pààyàn. Wo ìyẹn ní àìlóòótọ́ ni afúnijẹ kan mọ̀gbà tí ibi ń pààyàn. Bọ́tà afúnijẹ ìtí ò bá láàánú nìyẹn. Afúnijẹ tèmi máa láàánú sí ẹlẹ́kẹ̀. O ò nídìí láti máa fún ẹ ní pọ́blẹ́mù rárá. O ti gbọ́. Nígbà tí mo fẹ́ràn ẹ̀ tí ìwọ náà fẹ́ràn mi tó lè jẹ́ pé ọ̀rẹ́ la jọ jẹ́ o ò ní pọ́blẹ́mù lọ́dọ̀ mi. Wọ́lékè ká má sọ̀rọ̀ fọ̀rọ̀ lẹ̀. Mo ní gift kékeré kan fún ẹ bí.
gbà 10,000 naira ni kó lọ fi manage rẹ̀ kó ra nǹkan tó bá ti fẹ́ tá bá ti pàdé ní school àmọ́ sọ èké kù sí. tí o bá tẹ́kì lọ ó ṣe gan-an o. alásùkò àwa la jọ máa lulẹ̀ ìgbójú náà bí ayé ṣe rí owó tá a lọ gbà lọ́wọ́ ọmọ lórí burúkú tó ń kọrin yẹn tó fẹ́ fi ti wá pè é síwájú ọmọ yẹn àwọn ọmọ mi ní Dayọ̀. ọmọ yìí ni bàbá mo rántí. owó tó sọ yẹn a máa lọ fi dóbò ni olóṣù la máa lọ fi dóbò. ṣé gbogbo wa bàbá ẹ ti dáàmú jù. ṣé wọ́n ń slap plate. ẹ ṣáà mọ̀ pé ọmọ òtí ọmọ yẹn kọ́ ní kan làwọn ti wọ̀. ó ní ìbẹ̀rẹ̀ kó má gbọ̀n. bèbè kó máa gbọ̀ ju bèbè kó máa gbọ̀. ẹ jáde. kò ní àbára àbárò jẹ́ kó a ní kó ju bèbè kó máa gbọ̀n wọ́n dẹ̀ wọlé. ẹ ju bèbè kó jà. ẹ dìde báwọn ya. ìwòlẹ̀ yìí náà ń ṣe ó yá ìjókòó ó yá. ẹ dìde báwọn ya ẹ pàṣẹ. ẹ gbẹ̀lẹ̀ ẹ káàbọ̀. èmi kan náà. bàbá tí a lè ọmọ ní ẹ̀wọ̀n tó ṣàn ẹ tí a lè tó ní bàjẹ́ yálà yá. ẹ bàbá lójú ń bẹ̀. ó mọ nǹkan ni ṣé orí inú mi máa ń dùn ni ayọ̀ mi máa ń kún torí pé Ọlọ́run jogún ẹ̀ fún mi ṣé rí ayé gan sàsí mi torí kàfáyà mi lè fẹ́ lómi kàfáyà ni ìyá yín nìyẹn ìyá yín ó mọ nǹkan tó ṣẹlẹ̀ pàṣẹ ajé wà ńlẹ̀ ajé wọlé mo ń bá ajé sọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀yin wà bẹ̀ tí ó ti yé ó ti dúró síbẹ̀ ó ti yé. ó yá ẹ ṣe ẹ̀rí tẹ́gì mo ń gbọ́ ẹ tẹ́gì tẹ́ ẹ ó yá. ó ṣe wá gan agbègbè pé kò sẹ́ni méjì ta lè mú ọ̀rọ̀ ẹ̀ lọ́ba yàtọ̀ sí ìgbà wọn kò lè ṣe ṣó yẹ báyẹn and then afẹ́ kó bá wa ṣe nǹkan tó jẹ́ pé a máa. ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ jùlọ má sọ̀rọ̀ jùlọ. wo bá mi delete àwọn méjèèjì bá mi delete wọn kúrò kí n má rí wọn mọ́ rárá kí n má tiẹ̀ gbóhùn fi mí sílẹ̀ kí ló ṣe é ibi wọn lọ lójú àánú mo ti because tábà ní ká mú di ọlá kúrò kí láṣẹ rántí pé lékè òtún ni màá fẹ́yàn kiri àwọn máa gbé ọmọ rẹ gbé ọmọ tí ò ju wíìdì mi lọ báyìí ló gbélé wa lórí tọ́lọ́ tí màá bẹ̀ ti lọ wọ́n ní delete àwọn méjèèjì àánú wo fi mí sílẹ̀ so kí ló máa bá dé báyìí. ẹ mọ nǹkan this is Tumba destroyer Ọlọ́run ní bá dáadáa wa jẹ́ kí lẹ fẹ́ fún mi. ó ṣòro kò sí nǹkan tó fẹ́ tà lè fún tó bá yẹ pé wo ló fẹ́ tó bá dẹ̀ yẹ pé kínní iná ẹ̀yà máa fún ẹ wà lé. èmi ò fara o èmi ò fẹ́ gbogbo bọ́ ẹlòmíà páàkì ẹ kò ní mí nì ẹrẹ̀fọ́ náà máa bá ń bẹ̀ ìrẹ̀fọ́ ni èmi ò fẹ́ yẹn o. apana àbíyẹn ló wà bàdé kí ló fẹ́. ní àmárùn. kí ló dé tó wá fẹ́ bá a pò dìdì ìlú pẹ̀lú lọ́ọ́ fẹ́ gbà ọ̀gbẹ́ni dágbára kù. ẹ gbàgbé yẹn ẹ gbàgbé èmi mo fẹ́ yí jẹ́ àbínà iṣẹ́ yóò yí. Ọlọ́run àdágbò alẹ́ bíi àtàrẹ o ẹni bá ṣiṣẹ́ rẹ̀ á bá ń bẹ̀ o ẹni bá ṣiṣẹ́ ibi á bá ń bẹ̀ o Ọlọ́run ló kẹ́ èmi ò Tumba destroyer òun máa jẹ tí máa fi kú ni mò ń jẹ náírà 5 ni màá gbà bó ṣe máa jẹ́ ni my word is love. ó dáa èèyàn méjì náà a máa wá a máa fún ẹ bọ́tà kò fẹ́ kó bá wa ṣiṣẹ́ wa neat. wọn lè gbọ́dọ̀ bá wa láṣẹ. ó tọrọ ni o bá wa ṣiṣẹ́ wa neat má jẹ́ kó ká fún o jọ torí Ọlọ́run. màá rán mọ sí lọ́la. ok aago mélòó. ẹ má béèrè time ẹ máa lọ. má jẹ́ kó yẹ lọ làṣà o má jẹ́ kó yẹ. ẹ ti ń pẹ́ ẹ máa lọ. kí ló wá dé fẹ́ máa fi wá pa ni. kí ló dé. yálà yà kó lè jẹ́ kó má gọ̀gọ̀gọ̀. yálà yà kó má gọ̀gọ̀gọ̀. ọmọ Ọlọ́run láàrin yálà yà. oníbàjẹ́ mo ti sọ fún wọn mo ní mi ò lè lá plate èèyàn méjì. irọ́ ni plate tiẹ̀ ní kan inú mi ò lè lá. irọ́ ni. torí tí bá ti ń pink ẹ báyìí. àwọn má bọ bò mí. ó máa ń fún mi láwọn tóun tó wà òkè. bíi Jésù mi Ọlọ́run mi Olódùmarè jẹ́ kí n tu ẹ̀. ẹ bó ṣe lọ. yálà yà everybody. jókòó jókòó. jẹ́ kí n mọ bó ṣe ń lọ. nǹkan tó bá ọ̀pọ̀ ọ̀rọ̀ lékè náà bá wá àti Déọlá tó ń fẹ́ wọ́n ní kan Déọlá yẹn ò jẹ́ káwọn rí lékè ìfẹ́ kí n bá wọn. ṣòro mo Déọlá yín ló fún bùkọ́ ṣórí lékè yẹn mo jí fún kan ibi jẹ́ kí n lọ wọ́n ní
ọ̀gbẹ́ni gbàgbé wọlé lọ. Kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn? Kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìwọ fọ́ fún lékè. Tó wọ́n fẹ́ Jésù. Kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn? Ẹ̀yin boys, ayé lékè ò lè ń dá. Ògúnlọ́ lè pa lékè bóyá. Àṣẹ. Ẹ gbọ́. Torí wípé ìwọ tún wá fọ́ Bad destroyer. ayé lékè máa bàjẹ́. Àṣẹ. Ògún máa pa. Àṣẹ. Lékè ò ní jẹ́yàn mọ́. Torí pé òun wá sọ pé òun fọ́ fún yẹn. Ayé ní bàjẹ́. Ẹ wo bí wọ́n ti gba kàfàyà lọ́wọ́ mi o. Possible lójú ayé rẹ̀. Máa pa lékè lálẹ́ yìí. Ọlọ́run máa pa lẹ́yìn. Kí ni? Mo ń ṣe ń fẹ́ fi wo owó tó fi bó ṣe nífẹ̀ẹ́ mi sí ni. Máa sọ yẹn mọ́, òun kó sí mi lọ́pọ̀lọ́ ni. A ní mo fẹ́ fi wo bó ṣe Inú ń bí mi nífẹ̀ẹ́ àjọkò ń bí mọ́. Àlọ́yà alápàdé fún òyà. Adébígbélékè, mo fẹ́ fi àsìkò ìsọ fún ọ pé iléèwé yìí a ti pinnu àdá ẹ dúró kó gba lẹ́tà fún lọ́wọ́ mi. Gbà lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ jẹ́ tó sọ fún ẹ. Ohun tó ṣe mo fẹ́ kó yé pé a kì í ṣe rẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé ordinary person ló ṣe fún ó sì dá odidi ọ̀gá léèwé ìwà tó kò dá ó yá lẹ́tà tá a fún ẹ afún ẹ kó fi léèwé sílẹ̀ afra gbéwé mi gbọ́dọ̀ rí ẹni gbogbo àyíká léèwé mọ́ láti èdè lọ tí n bá rí ẹ màá fi ọlọ́pàá arrest ẹ gbéwé. Olùkọ́. Kò wá síléèwé tí n bá béèrè á ní òun ò lọ wọ́n á béèrè láàárọ̀ ló bá ní òun ṣẹ̀ṣẹ̀ kékeré kan ni òun náà ṣe léun ní skul kìnnìkan bá ní màá bá a débi ẹ̀ṣẹ̀ ìbá òkú ṣẹ̀. ṣẹ́yìn nìyá ẹ̀ bẹ́ẹ̀ àti ń wá ojú yín láti rí tipẹ́tipẹ́ ṣé ẹ rí ọmọ yín yìí ẹ má bínú o ọmọ yín adójútì ni ọmọ tí ń kú lọ́jọ́ súná ni ìwà adójútì tó hù kò ṣeé gbọ́ ọmọ yín kó máa yọ ọyàn síta live láàrin class ìyẹn tiẹ̀ tún wá kéré kó tún máa mú sìgá kọ́mọ yín máa mú sìgá ẹ̀kọ́ wo ló ń fẹ́ káwọn junior ẹ̀kan kọ́ látàrẹ̀ nítorí náà ọmọ yín a ò fẹ́ rí i ẹ má bínú o ọmọ ẹ kó fi léèwé sílẹ̀ fún wa a ò fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ níléèwé ẹ má bínú madam. olùkọ́ ẹ̀dẹ́kun ẹ̀wà ẹ̀ ń tí mo wá wá ẹ̀jọ́. Ẹ wò ya kàfá ẹ̀wọ́ ní gbogbo eléyìí gan. Èmi gbogbo ṣíìtì yìí o. Ẹjọ́ má bínú. Ṣé tí mi bá kàwé ṣé mi lè ṣe oríire? Bẹ́ẹ̀ ni ẹni tó ń ta owó ló ń pa ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó lè kiri láti owó ló ń pa ń bẹ̀. Ẹ jọ torí Ọlọ́run àìmọye bísínẹ̀sì ń gbòòrò ẹ kì í ṣe pọ̀pọ̀. Ẹ wọ ẹjọ́ kó bẹjọ. Àwọn ojú yín o. Ẹ wá fi mí sílẹ̀ jàre. Olóṣèlú ti sọ mo tó kọ́ ọlẹ́pàá mi ọmọ ti ẹ̀ lé mi. Mo kọ́ tèmi tiẹ̀ ti kú. Dání ọmọ ìtẹ́lẹ̀. O ṣe. Ọ̀rẹ́ mi. O ṣe o. Ìyàwó lékè. Ìwọ ló mọ̀ mọ́. Ìyàwó lékè. O ṣe. Obìnrin. Ọ̀rẹ́ mi tó wọ́n náà lè gbà àjọṣe kìíní yẹn. Ọ̀rẹ́ mi jẹ́ ká fún mi sí rẹ̀ yìí. Wọ́n kò rẹ́ tó mi. Ó ga o. Ṣé o rí pé mo lọ́pọlọ jù ẹ lọ? Tí bá sọ fún wa wọ́n rò pé kìíní. Gbogbo ọpọlọ ti ṣe bí kò fall in love. Ṣé ọpọlọ tèmi wọ́n ṣe bí 36. Ìwọ ló mọ̀. Ìwọ ló mọ̀. Èmi láyé mi. Ọ̀rẹ́ mi. Nǹkan tó ń ṣe yẹn nǹkan tó ń ṣe yẹn nǹkan tó ń ṣe fún lékè o. Nǹkan tó ń ṣe fún bọ̀bọ̀ yẹn ò dá o. Ó dá ti pọ̀ jù. Kí ni mo ṣe gbà? Ti pọ̀ jù. Kí ni mo ṣe? Mo dé help ẹ̀ ní ṣé nípa àwọn èèyàn ṣòro ṣe lóore. Kí ni mo ṣe? Nígbà tó nífẹ̀ẹ́ èèyàn tí yóò nífẹ̀ẹ́ mo dẹ̀ kú torí pẹ́jọ́ ń ríra ẹni ṣe nífẹ̀ẹ́. Tó bá sí pẹ̀lú ẹ mo ò ní nífẹ̀ẹ́. Mo dé kí ni mo ṣe? Mo kàn yọ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun. Mo kàn yọ owó lásán owó. Mo kàn bí sínú báàgì. Tí bá gé odidi orí èèyàn tí mo gbé sínú báàgì ẹ̀ kí ló fẹ́ bá mi fà? O lè gbórí èèyàn. Kí ló wà bẹ́ẹ̀? Ọwọ́ kò tí ẹ kò sí nǹkan bẹ̀ ìhun tó jẹ lóyè o. Kò sí wàhálà. Nǹkan tó fẹ́ náà ló gbà yẹn. Rìsọ́ọ̀tì nǹkan tó yẹ ká ṣe fún náà láti ṣe fún ẹ. Dé ọlá sí àwa. Nǹkan tí mo ṣàmọ̀ ni pé tó bá ń fà láìtàláì láàárọ̀ ọ̀la wọ́n máa bá a kọ́ báyìí ni wọ́n ti máa stamp ẹ̀. Àárọ̀ ọ̀la kẹ̀ nǹkan ti kọ́ lẹ́ni. Ó ti fún lẹ́ni. Ó ti fún. Láti gbà wọ́n. Ọ̀nù èdè ṣe mi ò fún ní àbí àmọ́. Ó dájú. Tó jẹ́ bí wo orí yẹn kó tó ṣe nǹkan tó ṣe fún. Tí wàá ti ẹ̀ kàwé á ṣàgbẹ̀ àìmọ̀ṣẹ́ṣẹ́ tó kún wọn bọ̀ àwa ètò lè ṣe. Àbí ó sú mi kí ọmọ lójú. Ọ̀rẹ́ mi ó máa tẹ̀ gan. Ó yẹ kó o ṣe máa ṣọ̀fọ̀ báyẹn kó máa ronú. Ọlọ́run jẹun ìṣọ̀fọ̀ kí ni tí mo jẹun lánàá mo jẹun léni kí là ń sọ. Ọkọ ẹ̀ orí o ọkọ ni. Ó ga ọ obìnrin ṣáà. Àwọn èèyàn abìdíyàn yàn. Àwọn gẹ̀ẹ́sì máa stupid o.
tí ó pọ̀ ó yẹ kó la mọ̀ ni ìyá ìpọ̀ gbìnrín ọ̀tẹ̀ bá ti gbà kan nìkan rú. Ìkọrú tútù bá pọ̀ sí ṣe mọ́ ní apọ́lá èyí tí wá jẹ́ èyí tí jẹ́ ìyá ipò ìyá ipò. Yorùbá wá wáyé ṣé wà. Ìyá tí ó pọ̀ ó yẹ kó la mọ̀ ni. Olúwa irú ayé wo lè ní báyìí. Mo dá wọn lu alẹ́ bí fọjọ́ tí wọ́n lóyún bí àtọ́jọ́ tí wọ́n bí mi sáré. Kò yẹ kí n máa jẹ ìyẹn nílé ayé yìí. Ó bá wà ní Olúwa ṣàánú ikú ayé àjẹsí lọ tí mo bá lọ sọ́tún mo lọ sósì kò wá sí kankan àfibàjẹ́ ìjákulẹ̀ ní gbogbo tí mo bá kú sàjú kí n wà láyé náà. Àbí kí ikú yáṣẹ sí lọ. Ìyá ipò lẹ́kẹ̀ ìyá ipò lẹ́kẹ̀ àbí tí ọ̀rọ̀ kò pírísípà tó ń rínú báàgì ẹ̀yìn ṣé torí ẹ̀ ní ẹ̀bùn kò wá lè tó yẹn náà kò wá tó kò wá pokùnso torí ẹ̀ náà tí mo sọ fún ẹ pé gbogbo ohun tó bá fẹ́ kó sọ fún mi tó bá wà pokùnso kí nígbẹ̀yìn ayé mi báyìí lè dùn èmi wà bẹ́ẹ̀ sunkún tó ti gbọ́ wo fọkàn balẹ̀ kò jẹ́ kí n sì lọ gbọ́ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ó ti yẹ. tútù bá pọ̀ sí ṣe wọ́n ní apọ́lá. Lẹ́kẹ̀ ṣé wọn bá tí mo sọ fún yín nìyẹn náà tó má gbàgbé bó ṣe jẹ́ mi ilẹ̀ ṣe jẹ́jẹ́ ní ayé mi gbà sùn ilẹ̀ máa wá sọ́dọ̀ mi máa wá ní màmá máa ń nìyí máa lówó díẹ̀ díẹ̀ láti fi máa ní ìjà rẹ̀ jù. Ó yé mi náà. Ọ̀rẹ́ mi láti mú mi lọ ìdáàbò ni. Ẹjọ má bẹ̀rẹ̀ rẹ. Kúrò lẹ́kẹ̀ kọ́ lélẹ̀ bọ́rọ̀ bọ́ ìyá wèrè níbo ìwọ ayé ẹ̀ ti bàjẹ́ má kó tiẹ̀ rẹ̀. Kúrò lẹ́kẹ̀ àrídàrí mi. Má jẹ́ kí n rí lọ́dọ̀ mi o. Ayé ẹ̀ ti wọ́n sórí. Ọ̀rẹ́ mi. Àlá tí mo lá nípa ẹ̀ kò dáa rárá. Báyé ẹ̀ ṣe bàjẹ́ o ò lè bá tèmi jẹ́ bẹ́ẹ̀. Sórí mi ìfẹ́ rí ẹ lọ́dọ̀ mi mọ́. Bẹ́tà jọ má ṣe yẹn náà. Sórí tí n bá la nípa ẹ̀mọ́ ẹ ló má bá mi sọ òṣì ọ̀rọ̀ mo rò bóyá ẹ dúdú. Ayé ẹ bàjẹ́ kò kàn mí. Má ṣe yẹn. inú mi ò ṣe ní dùn ojoojúmọ́ kílọ̀pù ojoojúmọ́ kí n lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ máa jáde lápapọ̀ fi hàn sí níbi ẹni pé ẹni tí ó ti. Jọkẹ́ tó mọ̀ pé wọn àyè bá ti dé tó bá ti ní kí jáde kí n já lọ club òun gbọ́dọ̀ máa ń lọ nà ibẹ̀ náà láti ní connection. ṣé mo ṣe ń lọ sí club. Jọkẹ́ ọmọ yẹn kò ṣe ń lọ club. ṣùgbọ́n tó bá ti ń travel as well as àyè ọ̀rọ̀ ló sọ
ṣùgbọ́n kí ní kan mo fẹ́ kọ́ Adéọlá ọmọ ọkùnrin Adéọlá kò lè ti promise ẹ tó bá ti parí ìwáyé ẹ̀kẹ́ next week ní àti Adéọlá nàìjíríà lọ because Adéọlá jẹ́ ọmọ tí mi ò lọ́dọ̀ ṣe pé Adéọlá wà important jù lọ. ọ̀ọ́ Díjọkẹ́ no ìwọ gbogbo wà important. Kí n ṣàbọ̀ kó máa ṣe tẹ́ bá láti lọ ilé ìṣẹ́ bá ti dé èmi lọ́kàn pẹ̀ sọ bẹ́ẹ̀. Ẹ ká sàn lé o. Iye ọkọ ni. Ìyàwó ẹ ká sàn. Iye ọkọ ni ẹ̀fọ́jọ́ mẹ́ta. Ọwọ́ ni ìyàwó mi. Ṣé o tọ́jú bọ̀dá mi ṣe? Bẹ́ẹ̀ ẹ̀yin náà rí bọ̀dá yín. Kódà ẹ̀gẹ́rẹ́gẹ́ ni bọ̀dá. Bọ̀dá yín ló tọ́jú tèmi. Wọ́n fi sùúrù jà ó hàn lára ẹ̀. Ó jẹ́ lọ tẹ̀sí ibòmí ìwò kó yẹ ọmọ kó tó ṣe. Mo fẹ́ ṣe náà lè dé wá. Ẹ wo, wọ́n ń ṣe wàhálà àlejò kọjá wọn pé nílé ni mí. Ẹ̀sìn fẹ́yìn àtàkùn mi láyé ẹ̀rọ ayé rẹ̀. Ìyá ọkọ mi. Tẹ́ bá yẹ tó ẹ pè mí. Ókè wọ́n wọ̀ ẹ wọ́n kú. Ọdún yìí mo wà. Ẹ wo, kò sí ọkọ̀ jàre. Mo kàn nídìí ẹ̀pù yín kékeré kan mi. Adéọlá tí wọn náà mọ̀ wípé kò sí nǹkan tó náwó báyìí tó wà ní àkàtà àwọn tí ọwọ́ ẹ̀ wọ̀ tó. Ẹ̀yin náà lẹ ti sọ tẹ́lẹ̀ pé n tí n bá ti nídìí àwọn máa ṣe fún mi. Mo nídìí ẹ̀pù yín kan mo dẹ̀ mọ̀ pé máa ṣe torí kò sí tí mo béèrè tẹ̀ ṣe fún mi. Ẹ wo ọ̀nkú ọ̀rẹ́kùnrin mi kan Lékè lórúkọ ẹ̀ so ó dàbí pé kò sẹ́nì kankan fún jù bẹ́ẹ̀ náà lájọ wá school mi bọ̀ kò sẹ́nì kan fún tó táwọ́ náà àti jẹun gan ìṣòro ní fún bàbá ń bàrẹ̀ èkó sílẹ̀ ibi tó tún fẹ́ máa gbé ẹ mọ̀ pé ìṣòro gan nìyẹn kọ́ náà ṣàánú wa ni torí pé mo lọ́ọ̀fọ̀ ẹ̀ gan mo dẹ̀ láìkì ẹ̀ ìwà ẹ̀ dáa ọmọlúàbí gidi ni ìyẹn ni mo ṣe sọ fún pé kẹ́jẹ́ kó máa wà bí ẹmọ tó ń jẹ bá ti kúrò ní ìṣẹ̀tàn ìṣẹ́kù fẹ́rẹ́fẹ́ bọ̀dà kó máa sùn kó máa jí kó dẹ̀ máa gba bí ìlọ skul ẹ̀pì tí mo ní ìlọ́dọ̀ ẹ̀mí jù bẹ́ẹ̀ lọ. Adéọlá ẹ̀já nìyí láti kékeré ló ti lọ jù. ẹyin mo fi jọ jàre. bẹ́ẹ̀ ṣùgbọ́n ó rí ìṣòro ṣe ǹjẹ́ ìwọ ọmọ ẹyẹ tó ṣú. kò níyà kò ní bàbá kò lẹ́gbọ́n kò lábúrò kò lẹ́nì kankan. ó yé mi ṣùgbọ́n kì í fi owó sùn ní ìṣẹ̀lẹ̀ ọmọ ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ayé wa yìí ti kẹjọ ẹni tí mi ìmọ̀lé tí mi ìmọ̀ náà ẹ̀ tí mi ìmọ̀ fámìlì ẹ̀ kankan kó kàn tiẹ̀ mọ dé kó sọ pé kí n gbà á sílé. alẹ́ mi mọ̀ ọ́ èèyàn dáadáa ni láàrin ìlú kò sẹ́ni tí ò mọ́mọ́ gidi ni mo mọ̀ ọ́. ṣé ìlú tó fẹ́ nìyẹn. kó tí mo fẹ́ nìyẹn. wàá ronú sí i tó bá ṣe máa jẹ́ àbí ṣùgbọ́n ẹ̀yìn yẹ́ kí n ìyàwó ẹ̀ kó wá fún ẹ ní jíjẹ. èmi ò jẹun mọ́ wàá kú. mímú wà. wàá kú fún mi. Adéjọkẹ́. sọ fún mi kí ni nǹkan tó wà nínú ọpọlọ ẹ tí wọ́n fi láǹfààní àti ṣe nǹkan táwọn ẹgbẹ́ ẹ ṣe ẹ àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ lọ wájú wọ́n gbé tiẹ̀ lọ sọ́wọ́ ẹ̀yìn àbí. sorry sir. èmi ni sorry for yourself má ṣe nǹkan tó wá yẹ wá ṣe má ṣe dáadáa ìwọ jẹ́ kó tún gbé tó fi ń gbé lọ́wọ́ wájú máa gbé lọ sọ́wọ́ ẹ̀yìn wá ní nǹkan tí màá fojú ẹ̀ nuisance ó yẹ jàre.
tá à ń ṣe ó wù mí ó wù ẹlẹ́dàá mi. tíátà ogun ẹ̀ àbí òbúrú tó bá dọ̀la wá rí mi aago 3 níbí wọ́n fẹ́ dára fún yín. wá rí mi níbí ṣùgbọ́n ó ṣe ó dà. ó tó jàre ó tiẹ̀ ṣe àrípélé yàtọ̀ fẹ́yìí tó ń ṣe lẹ́ẹ̀kan ìyá kádàrá nìkan nílé ayé àyànmọ́ ní gbogbo nǹkan but gbogbo nǹkan tó wù kẹ́dà máa ṣe láì kó káràmá sì kí ẹ̀ wá láti ilẹ̀ nípa pariwo mọ́ ohun mi rántí gbà tí mo lọ bá wọn ṣiṣẹ́ kan nìbàdàn ọ̀gá mi àjíjára kọ́ ló ń fọ̀ rẹ̀ kẹ́ kọ́ náà bá mi tẹ sáfẹ́fẹ́ rẹ̀ gbogbo nǹkan aburú ayé kọ́ náà bá mi yàn kúrò ó kọrin kan gbà yẹn ẹ̀gbọ́n kan sórí ó ní ẹ ń lọ ṣọ̀tẹ̀ mi ò ṣọ̀tẹ̀ sá. ó ṣọ̀tẹ̀ ẹ ń lọ ṣọ̀tẹ̀ ẹ ń lọ ṣọ̀tẹ̀ ó yá ẹ ń lọ ṣọ̀tẹ̀ ẹ̀yà jẹ́ o ẹ ń lọ ṣọ̀tẹ̀. bá pàpà jẹ́ kó wọ́n àjẹ́ pé kò sí papọ̀ nínú sórí iṣẹ́ tá à ń ṣe èèyàn ní ìdá àti kàwé nínú wọn báyọ̀ bò ń pọ̀ lè dáadáa kò sí ìwọ̀n tó ń ṣiṣẹ́ tí ò ní kàwé tó bá lọ jẹ́ kó mú tó bá ṣiṣẹ́ fún onífàwọn bá mi kò ní bí ẹ̀ka àmì kò ní bí ẹ̀ka tó ṣe wọ̀ sórí lazy sẹ́yìn owó yìí tí mo kọ́ ṣe fún ara mi ó káwọn bá tiẹ̀ Fẹ́mi Adébáyọ̀ ó gbìyànjú agbára ẹ̀ lọ́jà ọdún alẹ́ tí gbogbo yẹn ń parí wọn náà kàwé tí owó tó bá máa ṣiṣẹ́ wọn ní ìdá ti kàwé tí tó bá wá kàwé yẹn ká tiẹ̀ ní sẹ́kọ̀ọ̀sì tó wà yẹn ó parí ẹ̀ ó ìpè ẹ̀ kò má kàkà sọ fún mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kankan. ẹ ṣe kọ́lọ́n ṣàánú yẹn ṣe rí bí mo ṣe wà yìí ohun àkọ́kọ́ nínú ìgbésí ayé mi ni ìwé kù mí kà gan-an ṣùgbọ́n kíní kan ló wá bàjẹ́ ọ̀hún jẹ́ nípa ìlú ìtàn lọ́nà ohun tó kù mí wájú ṣe rí ọlọ́run má jẹ́ kéèyàn ló gba àdúgbò fún adó mọ́ ló fà wọ́n lé mi kúrò nílé ìwé ni má jẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí mo wọ́ ẹ̀ṣẹ̀ tí mo ẹsẹ̀ kọ́ wọ́n lé mi ṣe ní ìdí nìyẹn láti gbà yẹn wá rí kò sí ọ̀nà àbáyọ fún mi láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kò lè tẹ̀síwájú kò sí kò sẹ́ni tó lè lọ́wọ́ rárá ṣùgbọ́n tí mo bá rí ẹni tó lè ràn mí lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí mo ṣe tán. tí bá gbọ́ ẹyẹ dáadáa tí bá gbọ́ ẹyẹ dáadáa tó bá rí ìyẹn ọmọ ẹ lọ sórí ó yìí má kà sí. mo ṣe tán láti lọ dáadáa. lékè bó ṣe é ṣe àǹfààní fún mi tí mo lọ wájú tí mo lọ wẹ́yìn ó ti wá dọ̀ ẹ̀wọ̀n fún mi náà kí n ràn ẹ́ lọ́wọ́ fún di èyí sórí ìwé tó fẹ́ kàyà ọlọ́run máa sọ pé kò lọ sọ̀rọ̀ tí òun bá jẹ́ tán náà wà á kàwé. no dìde bá a dúpẹ́ ara ẹ̀ àpọ́nlé lọ bá ń forí bíbẹ́ ṣe ó yọ bá kàn bí méje ẹ ṣe mo dúpẹ́ tó kéré tó tóbi nínú nǹkan yóò bá ní bàjẹ́. àmín ẹ ṣe mo dúpẹ́ bójú tó ṣẹlẹ̀ lè má mú gbogbo kan mo ló máa ń fẹ́ tàwọn ènìyàn ó ṣe tíátà kò gbé ó ṣe gbá kò gbé wọ́n mú kànmọ́kàn ní tagé gbèyàn òrìṣà ní tagé fún ara ẹ̀ ó dá dúró ni má mú kànmọ́kàn ṣùgbọ́n mi ọlọ́run fún wa ṣe gan-an má wọ̀ ní ṣe oníṣẹ́ ìkànnì àkókò mi.
láti ilẹ̀ náà ni sà. ìwọ ni ẹlẹ́gbọ̀n ṣe ọlọ́pàá ni ó ní. àmì iṣẹ́ ọlọ́pàá rárá sà. ẹ ń gbà tó ní. iye mi. ẹ yẹ ọ wọlé. àsùnwọ̀n bí sinmi dájú ìbọn. èmi èé ṣe bá fún un ìbákan náà gbogbo wa lójú Elédùmarè. ẹ dákun kí ni mo lè ṣe fún ọ báyìí. kò sí problem sà mo ní kí n wá fẹ̀mí mo rẹ̀ wọn. ìwọ ni ọmọ kú oríire kí wá ni mo lè ṣe fún ọ báyìí. ọ̀nkú agbẹ́nìgá ń kọ́ ọmọ yín. agbẹ́nìgá àgàbí ọ̀gẹ́ ọmọ ọ̀gá o mo dúpẹ́ mo mọ̀ kí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ̀ ń àmì ara ọ̀sán agbẹ́nìgá ti rè lú èbó kíní kan táwọn èbó máa ń ṣe tí wọ́n máa ń jẹ tọ́mọ fi mú wọn òun tí wọ́n fi máa ń dọmọ ìlú ní visa lottery ẹ̀nádì o. lọ́jẹ̀ láti bí oṣù méje ọmọ mi ti ń bẹ́ẹ̀ lu èbó. àgbẹ̀ ibi tí bá dúpẹ́ fọlọ́. wọ́n ti dánwọ́ ní èbó. àyà mi tiẹ̀ kọ́kọ́ já nígbà tí mo bèrè wọn tẹ́ ẹ dákẹ́ lọ Nicola àwọn ẹ̀rọ pé ìlú òyìnbó ló lọ àwọn nǹkan tá à ń fẹ́ náà nìyẹn kí ọlá wa kó máa ròkè lágbára Ọlọ́run wọn á kẹrù wálé. àṣẹ àbúrò wa ni wọ́n ń pè ní o. ẹ pẹ́sà. tí ìbá tún lé kọ́ kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin ọmọ ẹ̀dá àfi oore ṣù ní í ṣe ní ṣé o mọ bí Díọlá ṣe jẹ́ sí mi ìgbà tí Díọlá mú ẹ wá sí ọ̀dọ̀ mi wípé o ò ní èèyàn kan mo dẹ̀ tẹ́wọ́ mo dẹ̀ gbà ẹ́ kò sí nǹkan tí Díọlá béèrè lọ́wọ́ mi tí mi lè ṣe fún un because ẹ̀gbọ́n ni bàbá Díọlá jẹ́ sí mi tí n bá ṣe fún un kóun á béèrè lọ́wọ́ mi ó mú ẹ wá bí èèyàn gidi kí ló wáá dé ibi iṣẹ́ mẹkáníìkì tí mo lọ fi ẹ́ sí tí mo kó owó àpò ara mi tí mo dẹ̀ lọ san fún owó ìwọṣẹ́ kí ló dé tí o padà lọ síbi iṣẹ́ rẹ mọ́ ǹjẹ́ o mọ̀ pé mo lè mọ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn sìn pé o lọ síbi iṣẹ́. ẹjọ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti bí ọ̀sẹ̀ méjì tẹ́ dárúkọ yẹn ni mi ti lọ bí iṣẹ́ lóòótọ́ ìdí ni pé mo rí àwọn kan tó ń ṣe rìhásà tíátà àwọn tó máa ń ṣe fíìmù yẹn sà so kíní yẹn dé ti wà ní mind mi tipẹ́tipẹ́. You shut up. abẹ́ máa gbọ́ nǹkan ṣá kí ni tíátà ní í ṣe pẹ̀lú nǹkan tí mo sọ fún ẹ yìí. sà irú àwọn Délé Òdùlé Yínká Quadri nǹkan tán ti àṣìí nínú tíátà kékeré kọ́ sà. Délé Òdùlé tó ń sọ yìí ó mọ̀ pé àkàsọ̀kan lèèyàn máa ń lùkò tó gùn ní. Délé Òdùlé níṣẹ́ lọ́wọ́ kó tó lọ́jọ́ yìí tíátà àforésù ní ṣe yìí. Máa rí ọmọ mi máa dẹ̀ bá a sọ̀rọ̀ tí n bá ti bá a sọ̀rọ̀ máa mọ ìgbésẹ̀ tí máa gbé lórí ọ̀rọ̀ yìí. ẹ̀yin lè máa ń forésù yàn ṣe tó bá di ìgbà míì ìgbà láyé. Èso àjàrà. Èso àjàrà. Ohun ó bá gbìn ló máa kó. Adigun, èmi ló kó sùpà méjì, èmi ìsìn orí kí wá gbowó mi mo dé o. Ọmọ lẹ́yìn wá kan. Ó yóò kún. Adéọlá sórí ó fara rẹ balẹ̀ ọ gbowó rẹ ẹni ajẹlówó jẹ lómi fara rẹ balẹ̀ ọ gbowó rẹ. wo èyí tó ń sọ òun kì í ṣe tèmi o èní inú ń gbowó mi o. òní ló gbowó ẹ sórí kò sówó kankan lọ́wọ́ mi ọ fara rẹ balẹ̀ ọ gbowó rẹ. Àdìgún fún mi lọ́wọ́ mi bá mọ́wọ́ mi jàre. ọ jìyà obìnrin ni ọ jẹ ìyà. o fẹ́ jìyà sórí bí mo ṣe tó bẹ́ẹ̀ ni màá ṣe bù ọ́ bàbá mọ́wọ́. ọ jẹ ìyà o. Adébíyẹ Adébíyẹ. Pẹ̀lẹ́ tó bẹ ṣe yìí ó ṣe jà Ọlọ́run máa fọ ṣe ìmọ̀ iṣu ìmọ̀ táwọn ìṣe lórí ẹ̀
iṣẹ́ wàá ṣe wà fi lọ́mọ lọ́wọ́ ká fi lówó gbọ́ nǹkan tó ṣe ní dáadáa nílé ayé wàá ṣe ní ọ̀ṣẹ́ yìí. yóò mú bẹ́rí. ẹ̀yin ṣàdúrà ní ẹ̀yin ṣàdúrà. mo ìwà lórí ìgbìmọ̀ wà lórí ìjọ àbí iṣẹ́ ètò jẹ fẹ́ni tó bá bójú tó ó tó jẹ ó tó kọ́lé ó tó ra mọ́tò ó tó ṣẹlẹ̀ wọ́n tẹ́ máa gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ó tó ṣe sọ fún mi kí ni nǹkan tí wọ́n lè ṣe nídìí iṣẹ́ yìí lẹ́yìn kó máa wòran ìran tó wáyé wá wò wá dé wò kú ni. ó taka ó mọ gbẹ́kẹ́ ó lè rẹ́rìn á ṣòro fún ẹ láti rà láàyè sórí Lizzy tí o gbóyin pariwo tabade location màmá dé ọmọ mi ni èmi mo kọ́ ṣẹ́ wọn ò dẹ̀ bí dákó ní mi kó fojú pa mí rẹ́ nọ́mbà 1 nìyẹn nọ́mbà 2 ọdún tí o gbóyin kígbe ọmọ ga fún ara mi mo kọ́ ṣẹ́ kò sí nǹkan tó wà lára ẹ̀ tí ò sí lára mi tó máa rí mi ni àwa sọ pé ta ló ń bọ̀ á nù ọ̀fẹ́rẹ́fẹ́ ni ìwọ ó bẹ̀rẹ̀ tabade location ilẹ̀ ń bá dis jẹ mẹ́ta láàrin wákàtí mẹ́ta kò tó ẹ kó máa gbà kò sí ọ̀kan lára ẹ̀ bí kò sì máa rí náà ni onírànṣẹ́ ó máa bẹ̀ mí wàá ṣe wàá fẹ́ kú iṣẹ́ kó dénú ní onírànṣẹ́ ó tán wo nǹkan wà tí mo fẹ́ fi hàn ẹ́ lẹ́nu bá ń gbé bẹ́ẹ̀ ṣì yẹn wá àwọn nǹkan kan wà nínú iṣẹ́ yìí tó jẹ́ òjì tá a bá fi ń jẹ̀yàn máa fi hàn ẹ́ lẹ́nu ẹ bọ́ sọ́wọ́ yìí báyìí ọwọ́ yìí kẹwàá yé yín wá ẹ bọ́ sọ́wọ́ wájú ò ń kàkà bọ́ síbí jókòó ọ̀dọ́ jókòó ká sọ pé òun ni ìyàwó ìwọ lọ́kọ náà ó ṣe jẹ́ ìyàwó tí wọ́n jọkọ ẹ fẹ́ sùn ó wá sọ fálẹ̀ tó sóorun kí ló máa ṣẹlẹ̀ ìwọ sọ fún un pé ẹ fẹ́ sùn kí ni ìwọ máa wí wàá lóò ṣe nǹkan tó mọ̀ ọ́ ṣe ni o bọ̀tù wàá lóò ṣe mo ti gbọ́ ó yá ṣe action. ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé ojú kan sọmọ yìí pé àwọn àgbà wọn kọrin wọn láyé ojú torí pé wọn fẹ́ràn rẹ dénúdénú ǹjẹ́ o gbé ní oko ìjọ lékè ni mo tẹ. ok lékè àbí. pàtó tí mo fọ abọ́ tí mo fọ ọṣọ láàárọ̀. kí ló ṣe. àbọ̀pamọ́ra sínú ilé. iṣẹ́ tí mo gbà ọ́ fún nù. iṣẹ́ tí mo gbà ọ́ fún nù. ó ṣe ni o. àná ó ṣe. ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. ó jábọ̀ ó ṣe járe. wọn mo fẹ́ fi hàn tó bá wù yẹn láti inú. tó bá jẹ́ orí stage ló wà lèrò lọ pọ̀ báyìí tó bá lọ ṣe báyìí back of crowd nìyẹn ó kẹ́yìn dá wọn. ṣé wàá fẹ́ gbọ́ àwọn ẹlòmíín wà tẹ́yìn pè ní star lẹ́nu tẹ́ẹ̀ni wọn tí gbogbo yín jọ wọn lójú ó ń jọ yín lójú ó dé o wọn ò mọ 360 wọn ò bí wọn kú. mo ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ farabalẹ̀ ọba bẹ̀rẹ̀ oṣù ìyàwó ọmọ kò tí ń kẹ́yìn àwọn ènìyàn kó dá ọmọ kan tí mo sọ kó dá ọ̀rá fèsì ẹ̀ ìyàwó mi ó ti fún òun chance bẹ́ẹ̀ kan máa rí o ṣé wọ́n rí kí lórí mo fi kọ́ ọmọ ẹ̀ ṣé wọ́n rí nísìnyí. mo fẹ́ délé family house ìyàwó ṣé o dẹ̀bù wípé ọ̀nà àmọ́ travel out bí mo ṣe gbé ẹ bí ọmọ mi ní fẹ́ kó o sọ̀rọ̀ ìdíra rẹ̀ lẹ̀ because bí ọmọ mi ṣe ní ẹ wá sí ọ̀dọ̀ rẹ̀ ó ṣe ṣàlàyé ẹ fún mi ó dẹ̀ gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ tí n bá wá travel mi ní fẹ́ kó o sọ lómi ìdílé èkúté ó mọ̀ pé tí n bá wà nílé anytime tí n bá ti wà nílé ilẹ̀kùn pálọ̀ mi ò kì í sílẹ̀ tí n bá wá lọ tán mi ní fẹ́ kó kàn tiẹ̀ sílẹ̀kùn nílẹ̀ kẹgbẹ́kẹgbẹ́ àbí káwọn ọ̀rẹ́ kò kàn àwọn student ẹgbẹ́ kò kàn tiẹ̀ kó wọn wọlé kẹ wá sílé mi játijàti náà pé kò ní tẹ́ mi lọ́rùn ó mọ̀ pé mo mú ẹbí ọmọ ni
tó bá dẹ̀ lè bá maintain nǹkan tí mo fi lẹ̀ inú mi á dùn. Kí ni kan mo fẹ́ kó mọ̀? Ìṣubú ẹ̀dá kì í ṣòpin ìrìn àjò ẹ̀. Tí ẹ̀dá ò bá tí ìrètí ṣe ibẹ̀, ìgbàgbọ́ mi ni wípé ìwọ fúnra rẹ̀ lédè wà délẹ̀ ìlú náà. Ẹlẹ́ẹ̀kejì, iṣẹ́ mẹkáníìkì tí mo fi ẹ́ sí máa fẹ́ kó bójútó. Téèyàn bá ṣiṣẹ́ ló máa ń jàre iṣẹ́. Mo mọ̀ wípé iṣẹ́ àlá nǹkan tó bá náwó tó lọ́wọ́ ẹ̀ máa tó. Bọ́ pàtàkì ni wípé fojú síṣẹ́ ẹ̀. Mi ní fẹ́ kí n lọ tán kí n máa gbọ́ wípé o ò lọ bí iṣẹ́ o, àwọn ẹgbẹ́ kan ló ń kó kiri o, ìrìnkírìn ló ń rìn. Mi ní fẹ́ bẹ́ẹ̀ kó bójútó ṣẹ́ ẹ̀. Ọlọ́run á lè wà. Lékè, wọ́n náà ṣe bẹ́ẹ̀ dáadáa ọ̀dà sí. So yìí máa máa rí sí time to time. So yìí ní sìn. So ẹ free so yìí bọ̀ bọ́n ti sọ ẹ̀mẹ́ntẹ́ ẹ̀ ní ẹ̀ má ẹ̀ kó dé. So yìí ní sìn. So ọ̀nà àwa kò dé. So yìí ní sìn. Ọ̀rọ̀ náà dá sí. Lékè, bye. Mo ṣáàdì ṣe gbogbo àlàyé fún ẹ ó nígbà tí màá fún ẹ ní stress náà wọn náà ṣáà mọ̀ pé gbogbo àwọn properties dáàdì mi tó wà ní London tí wọn kú mi náà mo wà ní nkíà ẹ kó dẹ máa wò ìwọ náà ló kúkú ní nǹkan ẹnìkan ọbẹ ẹ dúró ẹ. Dọ́là sórí ó wà painful èèyàn méjì káwádìí kan ó wà so painful máa wà lónìí yìí. Ìgbà tí kìí ṣe pé bóyá mo fẹ́ lọ kú sọ́hùn torí ẹ náà mo ṣe ń lọ ìwọ ló lógún ẹnìkan ọbẹ̀ dúró tí bá ti dọ̀hùn màmá pé time to time ó ti yẹ mi ò fẹ́ kọ́ mọ̀ pé mi ò sí lémi ní pẹ̀lú. Yorùbá àwọn Londona mo kì í rògbìn sójú. Gbàgbé nípa yẹn jàre ṣe bí mo kọ́ tí mo fi sílẹ̀ ohun tó fẹ́ tọ́ iṣẹ́ rẹ̀ nìkan. Yọlá mi. kó rí bẹ́ẹ̀ èmi ló bí kò lè jẹ́ òun kó wà sí ìgbà pé o lè jẹ́ nǹkan kan mọ́. Sọ fún mi ṣé ìpokùnso lọ́kàn náà rẹ̀? No, tó bá pokùnso yẹn ò ní kẹ́lòmíì má ṣàyè má ṣàyè but kókó bẹ̀rẹ̀ pé kí lọ́nà àbáyọ kí ni ogun tó ń jà mí ogun ló wà lábẹ́lẹ̀ ẹ̀ tó ń jà ẹ̀ kò wá sí bó ṣe rò kó lọ́nà àpaná ogun náà dẹ́kẹ̀ ṣó fẹ́ gbọ́ méjì nínú ọkọ̀ láyà àbí kò ṣe báyìí ó lè ṣe báyìí. Mo ṣe tán láti ṣe. tó bá ti lè ṣe ogun tó ń jà àwa tẹ̀sẹ̀ lébọ̀ àbúrò tá a bá fi tẹ̀sẹ̀ lébọ̀ wá dèèyàn kò sí nǹkan téèyàn ṣe ní dáadáa láyé tó ń ṣe. Sà ibi tó dé yìí yàtọ̀ sí ẹsẹ̀ ilé tẹ́ bá ní kí n ti apá orí ilé bọ̀ ti ṣe pa ṣé kẹ̀ mo kàn ń wò ní sábà máa jáde ní zera kó jọ̀la àbí ọ̀tún la máa mú jáde. Ọ̀gá ẹ má wulẹ̀ jẹ́ kó jẹ́ ọ̀la ẹ jẹ́ àṣẹlẹ̀ ní ọjọ́ tá a bá rí ibi wọn níbí máa ń wọ̀ lọ. Ọlámilékè kò lè jẹ́ mọ́ jẹ́ ká fi sọ̀rọ̀ ṣùgbọ́n má wọlé ṣùgbọ́n. ṣe gan mo dúpẹ́ o ṣe gan ó yẹ kí n ṣe é lálejò. Kò sí àbí kò yọ mímu bó ṣe wọ náà ló ṣọlá ẹ ọlọ́run àṣẹ gbogbo ajá má wọlé tiẹ̀. Ìyá máa ṣẹlẹ̀ ṣe gan sa ṣe ẹ̀ ẹ̀ tó wà. Bá lé tiẹ̀ bá máa lè jẹ ṣùgbọ́n a máa retí ẹ lọ́la o. Ok. Ó lè jọ kó jẹ Wùmí ṣe náà ṣe wọlé sí ẹlẹ́kọ̀ọ́jọ́. Wùmí kò mọ̀ mí ni mí o. Kò mọ̀ mí lè nìyẹn ní tó gbọ̀n mi ló fún mi ṣe rẹ̀. Sórí bó ṣe wò mí mo níṣẹ́ lọ́wọ́ artist dẹ̀ ni mí ó máa tọ́jú ẹ̀ àwọn pípù tó ń tẹ̀lé yẹn tẹ́jọ́ ń káàkiri yẹn òun ò ní kankan ṣe fún ẹ èmi á tọ́jú ẹ̀ ẹni tó máa gbà ẹ̀ Káfáyà sórí bí mo ṣe sọ yẹn bẹ́ẹ̀ ni. Ó yá ẹ dábẹ̀rù Káfáyà
ìwọ ń bọ̀ bẹ́ẹ̀ jẹ́ mi ń ṣe ìwọ wọ́n sọ mi believe ojúkòrò wà ní ojúkòrò jẹ ayé lè má bàjẹ́ òkèdè ní dà fún ẹ òkèdè ní sórí ìwọ dúró onídà fún yẹn lẹ́nu ẹgbẹ́ ẹ̀ jíbe yàmáyà ìwọ ṣe ìtàn ó yẹ pé ẹgbẹ́ bóyá máa jẹ́ nìyẹn kàfàlà ìwọ́jọ́jú ayé ìwọ. torí Ọlọ́run jọ. nígbà tí mò ń bẹ̀ sọ ó yí ẹ o ẹṣin tẹ́mi rò pé mi nìkan ni mò ń gùn. ìwọ nìkan ni. àṣà àpọ̀tá ń pè. ìwọ nìkan ni tún gbájọ. bọ̀wọ́ náà mọ̀ wípé téèyàn bá kí ọwọ́ sí ẹnu kìnìún kí ló máa ṣẹlẹ̀ sí. ó máa gé jẹ ló máa gé jẹ ni. àsìkò tí máa gé ẹ jẹ mọ́. tọkọ tèmi ti balẹ̀ wípé èmi nìkan ni mò ń gbòkè àràfà àṣà àpọ̀ lẹ́nu ẹ̀ mo tún wá fojú ara mi ká ẹ̀ wọ́n ti ń sọ tipẹ́ ìwọ mi ò ní pa ẹ o tún bá dìsọ ẹ̀yà ọlọ́run mi nípa ẹ̀ wọ́n máa jẹ́ kó mọ̀ yín pé a kì í ṣerú ẹ̀. ó yá ẹ̀kọ́ kọ́kọ́ fún ẹ ṣe ti ẹ̀kọ́ kọ́ láwọ̀ ẹ̀ ní máa gbọ́ èmi ni pẹ̀lú ògbọ́ náà. tùǹgbà wọn láì jẹ tùǹgbà wọn fọ́ fún ẹ àlàyé mi ayé mi o. èmi ni jẹjẹ ẹni mọ̀ òkú ọ̀bí ayò ṣó gbádùn ẹ̀. bàjẹ́. Are you sure? Gidi. ẹ ọ̀ náà ṣe tiẹ̀. tó dáadáa tó ju bìtìbìtì. ọ̀ya gbọ́dọ̀ gbádùn ẹ̀. àwọn gbádùn ẹ̀. Are you sure? àwọn enjoy. sórí mo mọ̀ ṣe léyìí fún ẹ ó máa kó ẹ lẹ́kọ̀ọ́ pé téèyàn bá ń fọ́ ọkùnrin kan ṣe náà ló máa ń fèsì. mọ́mí mi. tó bá ti sọ ọ̀rọ̀ àbí kí lóò ní kí lóò fẹ́ pàmí lẹ́mọ̀ ni. báwo wọlé sẹ́la rí mama ìbíbo yìí ẹ lọ mí o ẹ bá mọ ẹ̀yìn dẹ́rú ẹ̀wò. No, I can't believe myself. Diola, how are you? Fine. Oh, but inú mi dùn láti rí ẹ. Ṣé bó ṣe pè mí ni mo ti ronú pé báwo ni màá ṣe wá gbé ẹ ní airport? Ìyá. Diola, that will change. But o ti yàtọ̀ gan. Ibi ìwòkó mi ò rí lára mi pé mo yàtọ̀. Àwọn tó kọrin pé Nàìjíríà jàgàjàgà ṣe. Màá gbé pa Nàìjíríà jàgàjàgà jàre. Ilé ńkọ́ báwo ni iṣẹ́? Bọ́ lékè má tiẹ̀ já fọ̀rọ̀ lẹ́sọ̀. N tí mo torí ẹ̀ wálé. Tí ẹ fi tí mímúlẹ̀ lọ fi tí mímúlẹ̀ wọ́n máa wọlé. Ó ṣe àlàyé kan fún mi lórí fóònù pé òun ti rí solution sí ogun tó ń ja ìgbésí ayé ẹ̀. Nítorí ẹ̀ ni mo ṣe wálé. Thank you very much. Ó tọ́ ni mo ti rí solution. Ṣé wàá rí solution tí mo rí yẹn? Inú mi dùn, that is why mi ò lè pa á mọ́ra ló jẹ́ kí n pè ẹ́. Wẹ́ bó ṣe kúrò lé mo ṣàbò gbogbo ẹ̀ dì ṣàmọ̀ kú ọ̀gá gbogbo àtijẹ́ àti mọ everything gbogbo ẹ̀ ọwọ́ ẹ̀ náà ló wà. Bó ṣe lọ tán báyìí kò sí anything so mo wá káàkiri ibi tíátà tí mo ń lọ ọ̀gá mi tó wà ń bẹ́ẹ̀ gbà yẹn ọ̀gá yẹn wá uplift mi so ọ̀gá yẹn ló wá jẹ́ kí mi náà di gbajúgbajà ń bẹ̀ yẹn tí mo lẹ́nu níbẹ̀ yẹn mo tún á di ẹni tó ń direct níbẹ̀ yẹn so mo ṣáà ń wò mo ń ṣe lọ mo manage but one day ni wọ́n tún gbá destroyer yes bó ṣe dé nìyẹn
mo jí fóònù mo gbé fóònù o ṣe kinní kan wọ́n ṣàánà mi wọ́n gbé mi kúrò bẹ́ẹ̀ wọ́n embarrass wọ́n humiliate mi gan. wọ́n torture me to the extent tó jẹ́ pé mo fẹ́ lè kú lọ́jọ́ yẹn so ìtìjú yẹn ló wá mú mi seriously mi wá lè padà lọ sí rehearsal ground yẹn mọ́ mi lè bá àwọn tá a ti jọ ń ṣe tíátà mi lè bá wọn ṣe mọ́ mo ṣe dúró sílé nìyẹn but ẹni tó jẹ́ ọ̀gá ibi tíátà yẹn ló wá pè mí ó wá sọ́dọ̀ mi ó trace ó ṣáà get mi ṣáà ṣe wá sọ́dọ̀ mi ló wá direct mi. ọlọ́run alágbára wàá lànà fọ́mọ rẹ ṣínà fọ́mọ rẹ ìwọ lọba tí ó lànà fún Mósè nínú òkun pupa lànà fọ́mọ rẹ ṣínà fọ́mọ rẹ gbogbo ogun tó ń ja ayé ọmọ tí ń da ayé ọmọ rẹ láàmú lànà bàbá fi wá hàn jẹ́wọ́ agbára rẹ lànà olúwa lànà olúwa lànà mú mi wọ yàrá agbára lọ Jésù mú mi wọ yàrá agbára lọ olúwa mú mi wọ yàrá agbára lọ Jésù mú mi wọ yàrá agbára lọ ọba tó dira fún mi Jésù mú mi wọ yàrá agbára lọ. arábìnrin mo ní kó dúró. jákò mo fi ọlọ́run bá bẹ̀ mo fi olújọ mímọ́ mo fi bẹ̀ mo fi àwọn tó nílé ayé mo fi bẹ̀ kí ló mọ̀ nípa ogun tó ń dààmú ayé lékè mo fẹ́ kó o sọ fún mi. orí mi lára jákò ó ń dààmú ilé ayé mi. mo fi olújọ mímọ́ bẹ̀ mo fi Jésù Kristi bẹ̀ mo fi àwọn tó nílé ayé bẹ̀ mo fi ọlọ́run ọba ọ̀gá ògo mo fi bẹ̀ jákò ṣàlàyé fún mi. ní kí ni mo mọ̀ nípa wàhálà tó ń dààmú lékè bàbá lékè ló fi mọ́tò gbá mi ló rán mi lọ sọ́run àpàpàǹdodo ló rán mi lọ sọ́run lọ́sàn-án gangan ló mú mi kúkú òjijì ó mú mi kúkú ẹ̀sìn láti ìgbà náà ni mo ti gégùn pé gbogbo ìdílé Dòsùnmú pátápátá ni máa parun tí wọn ò ní rọ́wọ́ mú wọn ò ní rí nǹkan gbé ṣe àrọ́mọdọ́mọ Dòsùnmú wọn ò ní rí nǹkan gbé ṣe nílé ayé ìfà. ẹ ṣàánú wa bàbá. ta ló ṣàánú ẹ ṣé mi mọ ránṣẹ́ kí ìyá ẹja náà ni àkútú kú ẹ lọ́nà ọ̀run dárò ara ẹ kó máa kú ẹ lọ. ẹ ṣàánú wa bàbá. Mami, ẹ ṣàánú wa bàbá, ẹ ṣàánú wa. Bàdà arábìnrin, mo fẹ́ kó o ṣe kankan fún mi. Mo sì wá fi olújọ mímọ́ mo fi bẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Mo fi àwọn tó nílé ayé mo fi bẹ̀. Mo fi Holy Michael, mo fi Ọlọ́run ọ̀ṣọ́fà mo fi bẹ̀. Kí ni solution tógun yìí ó fi kúrò lórí lékè? Ọlọ́run Elédùmarè tó fi bẹ̀ mí, ọlá ẹ̀ náà ni máa wò tí máa fi dáríjì lékè. Bẹ́ẹ̀ni, solution. Jèhófà Jésù Kristi. Nínú. Ọlọ́run lágbára. Ìjó. Kí ni kan lè káàbọ̀ sí ẹ̀yin ọmọ ènìyàn? A mú mi rí wípé bàbá ọmọ ènìyàn ó ti jẹ èso àjàrà. Èyí wá nǹkan ọmọ ènìyàn. Bíi ti báwo sá? Ẹ ṣe sá. Jèhófà kò ní forúkọ rẹ̀. Arákùnrin, a mú mi rí wípé bàbá ọmọ ènìyàn ó fi mọ́tò pa arábìnrin kan. Kí n bá parọ́ fún yín. Òkú yìí ló wá gégùn sínú ayé ọmọ ènìyàn tó fi ń ja ọmọ ènìyàn. Ẹ jọ ó fi mọ́tò pa arábìnrin. Kí wàá ní solution sá? Kò ṣeé sà, á dára fún yín. Kristi àdúró tì í. Àyàfi kí ẹ wá ẹ̀jẹ̀ arábìnrin ọmọ ènìyàn rí kó lè wá ṣe ìwẹ̀ fún yín. Ẹ̀jẹ̀ arábìnrin ẹ mí pé ọmọbìnrin yẹn ló máa ṣe ìwẹ̀nùmọ́ fún
lékè. jẹ́ tiẹ̀ gángan nígbà ọmọ tí ẹni yẹn bí òun ló lè ṣe ìwẹ̀ mímọ́ fún arákùnrin tó lè fi lékè kí ló mọ̀ sí incident yẹn. kí ni mo lè mọ̀ mi ò lè mọ̀ nǹkan kan ọmọ wo ni mo fẹ́ máa wá kiri ṣe nǹkan tí ò ṣojú mi kí ni mo lè mọ̀ ọmọ wo ni mo fẹ́ máa wá kiri. ṣòfà dúró tì í òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ o kò lè borí ìmọ́lẹ̀ alàgbà hallelujah. báwo ni kí ni solution tá a máa ṣe sí you know what bí a máa lọ ọlọ́run akọ wa bí a máa lọ ọlọ́run akọ wa. Lékè tí n bá gbàgbọ́ yé ọ̀rọ̀ dáadáa yá sí pé dáàdi ẹ̀ ni ṣífù tó fi mọ́tò pa ìyá tó fa ọmọ lọ́wọ́ yẹn. yes dáàdi mi. Adéọlá assignment tí tíṣà ẹ gbé fún ẹ mo fẹ́ kó ṣe o torí tó o bá ṣe tíṣà ẹ máa nù ẹ mi ì dẹ̀ fẹ́ kí tíṣà máa nù ẹ o ó yá 2 + 2 is equal to 4 2 + 1 is equal to 3 ó yá ìwọ náà kọ fún mi. ó ṣe ọkọ mi. Mommy, what does 2 + 10? ọmọ mi 2 + 10 is equal to 12. gbogbo ọkọ mi. Adéọlá mi ò wà kọ́lé mọ́lé Adéọlá mi ò wà náwó lọ́wọ́ wá ṣe ohun rere tọ́mọ ń ṣe fóbi rẹ̀ Adéọlá mi ò wà kọ́lé mọ́lé Adéọlá mi ò wà náwó lọ́wọ́ wá ṣe ohun rere tọ́mọ ń ṣe fóbi rẹ̀ ó ṣe ọkọ mi ìyá káwá wọlé ká lọ jẹun. Mami, ẹ ṣàánú wa bàbá. ta ló ṣàánú ẹ ṣé mi mọ̀ ránṣẹ́ kí ìyá ẹja náà ni àkútú kú ẹ lọ́nà ọ̀run. ẹ ṣàánú wa bàbá. Ẹ ṣàánú wa bàbá. Ẹ ṣàánú wa bàbá. Ẹ ṣàánú wa. Lékè Jọlá what is it kí ni. imú mà níkà o imú níkà gan ni kò jẹ́ agbóòrùn àṣẹbí so ọmọ apààyàn ni ẹ́. kí ni tó mi. Lékè ọmọ apààyàn ni ẹ́. kí ló ń. jẹ́ kí ló jẹ́ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ jàre ìwọ tẹ́mi náwó lé ẹ lórí tí mo ń gbìyànjú mo ṣe fẹ́ jẹ́yàn láyé ẹ dáàdì tiẹ̀ ní igi wọ́rọ́kọ́ tó ń da ilé ayé mi rún ìwọ tẹ́mi ń propose pé tí n bá dé láti London ká wá ṣe marriage kí wá lọ fẹ́ ọmọ apààyàn ìfẹ́ máa fọ̀jú o ìfẹ́ máa rorò tó bá sí bá tún gbọ́ dé tó wá fi ọlá yẹn kún wàá rò pé òun ṣoògùn yà ni ọmọ àlè bastard. Jọlá ìyá igbó. Jọlá dúró náà. ìyá igbó. Jọlá. ìyá tí ó gbọ́ ó yẹ kó la mọ́ ni. ìyá igbó. Ègbìnrin ọ̀tẹ̀ bá ti gbà kan nìkan rú. Ègbìnrin ọ̀tẹ̀ bá ti gbà kan nìkan rú. Tútù bá pọ̀ sí ṣe wọ́n ní apọ́lá mi. Èyí wá dé. Lékè wojú mi mi ò mọ bẹ́ẹ̀ ṣeré ni wo mi mo bẹ́ẹ̀ ṣeré ni mo bẹ́ẹ̀ ṣe Lékè wojú mi mo bẹ́ẹ̀ ṣeré ni Ìyá tí ó bọ̀ ó yẹ kó la mọ́ ni. Ìyá ìgbọ́ àìṣe pàdé òṣì. Dúró jẹ́ mi kí ni Lékè irọ́ Lékè láìláì tí ẹ gbọ́dọ̀ ṣe lọ́nà máa jẹ Lékè kọ́nà máa jẹ kọ́mọ ìlọ ṣẹlẹ̀ léṣe sí mi lọ́rùn irọ́ Lékè mọ́ bọ̀.
ìwọ làlábọ̀ mi gbà mí má má jáyé mú mi má má jọ ṣìkà ọmọ mọ́ mi ìrẹ̀láyé mi kọ́ yan lékè. gbogbo ogun tó ń jà látara ẹ̀gún tí màmí fi bàbá ẹ̀ bú tó ja bàbá ẹ̀ títí tí bàbá ẹ̀ fi jáde láyé tó tún wá padà ja ìwọ ọmọ lẹ́nu. bí mo ṣe ń wẹ ọṣẹ ìfún ẹ kó máa bómi mi lọ ni ẹ. mo gbàdúrà bí mo ṣe ń wẹ ọṣẹ ìfún ẹ kí ègún burúkú yẹn máa kúrò lórí ẹ ni kí ègún burúkú yẹn kúrò lórí ẹ kó o má rofò mọ́ kó o má ra dànù mọ́ kó o ṣeun rere ni o gbogbo nǹkan rẹ tó ń gbélé ayé ṣe ni kó o bá wọn ṣe o kó o rówó ná kó o rówó lò kó o ṣe nǹkan mèremère kó o kọ́lé kó o ra mọ́tò èmi náà ti ń wá jẹ́ ìyàwó ẹ̀ nígbà tí n bá wẹ ọṣẹ ìfún ẹ tán kí ègún burúkú ọ̀hún kó máa padà dà lé mi lórí o ká jọ rówó ná ká jọ rówó lò ká bọ́kùnrin àbíró ká bóbìnrin àbíyè o ọ̀gẹ̀dẹ̀ sunkún àtìgẹ̀ kára ó má ní wá o orí bẹ́ẹ̀ kò ṣe fẹ́. Àjàrà èso mi èso àjàrà kí kọ̀lọ̀kọ̀lọ̀ má ṣe bàjẹ́ o èso.